owó ó ṣì lọ́nà àhọyẹ ẹ̀yà gbọ́ ọ̀rọ̀ mi dàbí òwe mi lójú wọn o. Ìgbé owó ìwọ ìgbé ayé lọ lẹ́kì alátẹ Ìbàràpá ohun máa rí màtà ohun máa rí màtà owó ṣàtìyọ. Ìgbé owó ìwòrò ìgbé ayé lọ lẹ́kì alátẹ Ìbàràpá ohun máa rí màtà ohun máa rí màtà owó ṣàtìyọ. Owó la fi ṣayé o, ọlá la fi ń lò gbà, ọ̀rọ̀ la fi ń gba yìí láwùjọ. Owó la fi ṣayé o, ọlá ṣọ́run la fi ń lò gbà, ọ̀rọ̀ la fi ń gba yìí láwùjọ. Ìdí owó ìwòrò ìgbé ayé lọ lẹ́kì alátẹ Ìbàràpá ohun máa rí màtà ohun máa rí màtà owó ṣàtìyọ. Ìdí owó ìwòrò ìgbé ayé lọ lẹ́kì alátẹ Ìbàràpá ohun máa rí màtà ohun máa rí màtà owó ṣàtìyọ. Ojú tó pọ́n sí mi àpọ́nlá ní o, ìyá tó jọ ọmọ fọ́gbọ́n ọdún o, tí ó bá kọ́ mọ́ á padà lẹ́yìn ọmọ. Ojú tó pọ́n sí mi àpọ́nlá ní o, ìyá tó jọ ọmọ fọ́gbọ́n ọdún o, tí ó bá kọ́ mọ́ á padà lẹ́yìn ọmọ. Ṣe é gbọ́ òwe. Ìgbé owó ìwòrò ní ìgbé ayé lọ lẹ́kì alátẹ Ìbàràpá ohun máa rí màtà ohun máa rí màtà owó ṣàtìyọ. Ìgbé owó ìwòrò ìgbé ayé lọ lẹ́kì alátẹ Ìbàràpá ohun máa rí màtà ohun máa rí màtà owó ṣàtìyọ. Jẹ́gbẹ́ orí jẹ́gbàgbà mú láwùjọ kúkú ṣì owó máa mi lápò mi. Jẹ́gbẹ́ orí mi ọgbàdé máa wọ̀ lọ gbà. Lókèlè tẹ fẹ́ yà gàmọ́ mi ń dì. Ṣé ọgbádùn? Ṣé ọ̀rẹ́ yìí? Ìjà yín o. Ṣé ọ̀rẹ́ mi? Ìjà yín o. Wọ́n ti wí fún ọkọ̀ tútù mú mi. Òkè òtútù àwọn ilẹ̀ gbẹlẹlẹ kó gbẹ bẹ́tí. Ẹ bẹ́ẹ̀ rí aṣọ tẹ̀ wọ̀. Ẹ dákọ̀ ìfà gálẹ̀ fún mi dà kí ló fẹ́ gan-an. Àṣà ilẹ̀ làga ni. Ó fi yà gálẹ̀ fún mi dà ìmúrò pé kàn bẹ lára yín. Lára yín àti ayé àwọn ọmọ. Báni láńlọ́ọ̀dù ó sẹ́yìn kan tó sì lọ. Ọ̀dà, àwọn tó wá lọ fẹ́ kó bá. Ẹ má bínú. Ẹ dákun. Arákùnrin. Àwọn tó kù lè rà. Àwọn tó kù ti jáde. Ọwọ́ àwọn tá a wà ní náà lẹ́rìí. Ìyá àjò ń kọ́. Ìyá Fìlí. Ìyá Àjàkó. Bàbá Àmọ̀rì. Àwọn tó kù wá dà. Gbogbo òsínlé. Wọ́n ṣe kí ni? Wọ́n sí ń lé. Ìyá àjò dà. Ọ̀rẹ́ mi ọ̀bọ Tolúwa là ń bẹ̀ lọ́ọ̀dù rẹ́mọ̀ ti dé. Bàbá ẹ lẹ ó jà. Owó mi dà, ìyá Fìlí, oṣù mẹ́fà. Ẹ dákun bàbá, ṣèbí ẹ lòtútù ló mú yín ni. Ṣé èsèpó tún ti la tẹ́tí lọ tàbí tójú? Òtútù ni ò jẹ́ lè kó wálé. Owó mi dà, oṣù mẹ́fà lọ jẹ́. Ṣé èwo rí pé bí wọ́n ṣe dèfìlà tán dé ní Ìkọ̀tí? Ìgbóná ni wọ́n ń perú ẹ̀, ìgbóná ti kọlù wọ́n nù. Ẹ ṣe máa jọ ìyá Fìlí ni. Ìyá Fìlí. Ẹ má para. Ṣé bọ́ náà yín ò yá egungun ilé tó yìí? Tára yín bá wá yá ń kọ́. Dá mi lóhùn owó mi. Ṣé mo jẹ yín lówó jẹ dákun ẹ kó sí yín lọ jàre? Ẹ rí iná ni. Ìyá Fìlí, ìwọ ni ìyá Fìlí. Ẹ wò owó yín dáadáa. Ìyá àjò, àpò kan àbọ̀ owó náà èèsàn o. Àbó òní tí mo bá gbélé. Àpò kan àbọ̀ ọ̀sán. Táwa ni ìyá Fìlí tọ́jú owó rẹ̀rẹ̀rẹ̀ oṣù mẹ́fà. Wọ́n bẹ kọ́ lọ́kọ̀. Ẹ̀yin ni. Àbàbá ìgbà wo la ṣì sanwó fún iṣẹ́ báyìí pé iná la yìí fún yín lówó kan. Wọ́n wo lẹ wá san láìpẹ́? Àbí bó mo wá kọ̀? Ṣé wá ẹ ti gbàgbé ni? Ó ti pọ́dún kan. Mo gbọ́ mo tẹ́ wí, mo gbọ́.
èkejì ẹ ló ti pọ́dọ̀ kan ìwọ̀n sùn bàbá amọ́rí ńkọ́. bàbá wọn ti kú. ó kú ìwọ sì jókòó náà lé sọmọ yóò tọ́jú papọ̀ àti tọ́jú àti tí wọ́n ti lò. ẹ sọ mo mọ̀. ọdún kan àtòṣù mẹ́fà ó sì san bí bẹ́ẹ̀ kọ́ wọn tí ọmọ lé ní. ẹ lè tì í mọ́lé bàbá o ẹ lè tì í mọ́lé ẹ ti gbọ́. ọ̀dà ẹ sọ lẹ́yìn tí yín ẹ jíṣẹ́ fún yàyín tó bá ti dé ẹ sọ fún bí bẹ́ẹ̀ kọ́ inú kọ́ palẹ̀ ẹrù ẹ̀ mọ́ àbí kí n yọ páànù kan kí n sì yọ wíńdò rẹ̀. bàbá ẹ wo ẹ má bínú ẹ má ṣètò yẹn. bàbá ṣé èèyàn máa ń bókun sọ̀rọ̀ owó ní ti lọ. bàbá visa c we go yam. wọn kàwé máa sì sí ẹ. ẹgbẹ́ orí jẹ́ bàbá mi láwùjọ kúkú sí owó máa mi lápò mi. kí ló tún wá ṣe lè máa yẹ. àìtí jẹun. ṣé pẹ̀ ti jẹ èmi náà ti jẹun mi ti jẹun látàárọ̀ mo ti ń rò pé bí a mo máa rẹ́ni tíìpù mi lówó ń bíbá yìí mi ò dé rẹ́ni tíìpù mi kí ló dé tẹ̀sí lọ gba gàrí lọ́wọ́ Yasidi. ẹ wo àǹtí mi ti lọ sọ́dọ̀ wọn kí tó wá bá yín ẹ mọ iye gbèsè tá ti jẹ síbẹ̀ ni bó tiẹ̀ jẹ́ gàrí lásán ẹ fún wa lówó ká lọ rà ká jẹun. bẹ́ẹ̀ tó máa ń ṣẹ̀ mí o mo ní fóònù mi ti ní fort kó fún mi lówó kí n fi rà mí. kọ́ ló fẹ́ ṣe sí i. anyway mo ti rí ètí mo fẹ́ ra 15,000 dẹ́ni. ìlú ọ̀ṣọ́ rí mbẹ̀. ètí mo ti rí níbẹ̀ èmi ò tí ì kankan bẹ̀ o. ìwọ kówó wà ní má lọ bẹ̀rẹ̀. ṣe bí èèyàn kan ló fẹ́ kó 15,000 fún bíbẹ̀ yẹn. ṣé kí wọ́n lò dáa. èdè tọrọ 1,000 lọ́wọ́ wọn ká tẹ́ fi jẹun. inú tó lọ́wọ́ kọ́sítọ́mà. ọmọ pé táàbù sọ fún mi ṣùgbọ́n tí mo 15,000 yẹn máa kún. pẹ̀tọ́ pé wọ́n jẹ́ ti tèmi ẹ̀ mo tí ì ní kankan kó 15,000 naira lọ rà. ọmọ tó máa tẹ̀lé báyìí tó rí pé ní àgbọn wọn sọ nǹkan tó ń ṣe pàtó. kò láti òfò. sá. èwo ni wọ́n ṣe. kí ló ń ṣe ń bí. àbúrò mi ló wá mi wá sà. ẹ káàárọ̀ sà. báwo ni kàrọ ṣìyẹn ló ní àwọn rooms tí ó yẹ kó clean up látàárọ̀ tó clean àwọn customer ti jáde níbẹ̀. ẹ sàmì ìmọ̀ pé wọ́n ti kúrò ń bẹ́ẹ̀. sọ́nsẹ̀ máa wá pè ń bí. kí ni right ẹ láti mọ̀mọ̀ pé customer ti jáde kọ́mọ gbà ń do ìtẹ̀. ẹ má bínú. Mara dúró tolúwa ọ̀rẹ́ mi ọ̀la dá. Mara dúró tolúwa ọ̀rẹ́ mi ọ̀la dá. Àtìgbà tí mo ti mọ bàbá mi kí n dójú tì ní òkòkò yé. Ìgbà tí mo ti mọ bàbá mi kí n dójú tì ní òun lọ́lọ́kọ̀ tó gbé mi ṣá máa wà mí lọ. Òun lọ́lọ́kọ̀ tó gbé mi ṣá máa wà mí lọ. Alátẹ Ìbàràpá òye lọ́ra. Ọjà tí wọ́n ò lè rán mọ́ wọn ni wọ́n rán ni. Bá ò bá rọra máa ṣe kánjú jẹ ẹlẹ́dàá rẹ̀ lọ. kí ló ń ṣe mí. Ìgbà á máa gbá ní ìdànù. kí ni problem ẹ ibi kọ́ ló yẹ kó wà náà. mo ní pé. bá a ṣe kí ni o ní ọ̀rọ̀ lẹ́nu láti sọ torí kitchen ló yẹ kó wà ní tí ò jẹ́ kí n fẹ́ gbà bread the other time nìyẹn. the system ẹ máa change. ẹjọ sá. mo sọ fún ẹ wọ́n bá fi dẹ́rù ẹ̀ wọ̀n mo wọ́n ẹ̀ sìn. ewu àǹtí mi wàhálà máníjà igan ti pọ̀ jù àkókò mọ̀ bí wọ́n bá ń kó ní nǹkan bọ̀. oníwàhálà àwọn ti pọ̀ jù ṣé tó bá dára méjèèjì dúró ṣé wàá lè máa jẹun mọ́ ò jẹ́ kí n sáré lọ sí kitchen jẹ́ ń lọ pípé oúnjẹ tán ní kẹ́kẹ́. tó ń gba yéhèyé o tí ó mọ lọ́rùn tó bá ń wo ohun ayé yìí o ohun ayé kẹ̀ á máa gbani dànù. ṣùgbọ́n o ọ̀rẹ́ mi dúró dolúwa o torí tá o bá mọ́ gbà lò a máa tẹ̀ ní ọ̀hán yé. Mara dúró dolúwa ọ̀rẹ́ mi ọ̀la dá ọ̀rẹ́ mi àjọra. Mara dúró dolúwa ọ̀rẹ́ mi ọ̀la dá o. Àtìgbà tí mo ti mọ bàbá mi kí n dójú tì ní òkòkò yé. Ìgbà tí mo ti mọ bàbá mi kí n dójú tì ní òun lọ́lọ́kọ̀ tó gbé mi ṣá máa wà mí lọ. Òun lọ́lọ́kọ̀ tó gbé mi. àǹtí mi
ṣé ló sùn ni? Ohun ò tí ì kàn lè má sùn. Ohun ọkùnrin ibi tí báwo lẹ́yìn ṣe báyìí? Ẹ jókòó síbẹ̀ yẹn ronú ẹ̀dẹ̀ sọ pé ohun ọkùnrin. Báwo lè ṣe fẹ́ kí n máa fi gbà tí ohun ọkùnrin? Lọ́tọ̀ ò sunkún báyìí sí. Ẹkún yìí náà ló sùn kó tó sùn. Mo ní kò sí nǹkan kan mọ́ ṣe máa sùn. Ìgbàtẹ́yìn bá ń ṣe báyìí, kí ni kí mọ́mí máa ṣe? Àbí tí bọ́dà ń bá rí lórí òun, báwo lè ṣe fẹ́ kọ́ máa fi kò dáa ó? Ṣé ibi kó lè dá lèmi àti iná bá kiri? Ibi tẹ́ ti ń ṣiṣẹ́ lèmi náà ti ń ṣalágbá fún. Tó bá tọ́sífà ti ṣùwà fún wa máa là á. Ibi báyìí ká péjọ bí wọ́n jẹ mẹ́ta lójú ẹ̀mí afẹ́ èkó. Ìwọ náà ní sí ìfọ̀ tí mo rà fún tó lówó oṣù dípò dípò mo fẹ́ handout mo máa ń handout fún mi ojú kan tí mi ṣé kò fún ẹ̀mí àti ṣùgbọ́n ní kó tó ń jẹ bá ti kúrò níṣẹ́ iṣẹ́ kù ṣe. Ọjà tí wọn ò lè rọ́mọ wọn ni wọ́n rọ́mọ. Mi ò tún tẹ́ bá ti sùn. Mo ní má sunkún mọ́ náà kò sí nǹkan kan kàn sùn mí náà ni nígbà tí mo rò ó pé ṣé bá ṣe máa bá lọ náà nìyẹn ó dá má bẹ̀rẹ̀ ẹ̀yà sùn ẹ̀yà jájọ sí. Òun máa rí máa jà owó ṣàtìyọ. Àwọn máa gbà ìmúra mi máa yàtọ̀ àmà bẹ́ẹ̀ sí wọ gbogbo nǹkan tó bá ń wọ̀ ní campus mi a máa ṣe irun ìgbàlódé ẹ̀mọ́ ní àwọn look fine gan-an ni wọ́n mi. Ṣé àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run? Olúwa ṣeun o àti ẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Pé wọ́n ti ẹ̀rí tèmi náà wọ́n rí kà mọ́ wọn borí skul ìwọ inú mi dùn gidi gan o. Àmọ́ kó rọ́lá ọkọ mi skul ló ń lọ yìí jọ̀ọ́ rántí ọmọ ẹni tó ń ṣe o. Yorùbá ní ẹni tí ó níyàwó kì í dégbò ẹ̀yìn lóòótọ́ ló níyàwó àmọ́ ìyá máa yàtọ̀ sí ìyá. Wo Ọlọ́run fi bẹ́ẹ̀ jọ torí Ọlọ́run ìwé yẹn ni kó o kọjú sí kó o ka ìwé ẹ kó o ka débi àmì kó o ka gboyè kó o ka gbẹ̀yẹ ìgbà yẹn nínú mi á tó dùn ìyẹn ni ìdùnnú mi jọ Ọlọ́run fi bẹ́ẹ̀ torí Ọlọ́run fojú sí ìwé ẹ o. Màmí èmi náà ti gbọ́ yín mo ní hùwàkúwà àti wípé àdúrà náà ni kẹ́yìn náà máa fi ràn mí lọ́wọ́. Ó ń gbà o kí ni mo fọjọ́ ayé mi ṣe ó ń gbàdúrà fún ẹ o owó gbọ́dọ̀ ṣe ń lọ yìí lágbára Ọlọ́run mọ̀ pé ẹlẹ́dàá mi báyìí á bẹ́ẹ̀ lọ sí skul yẹn tó bá ṣe ń kà wọ́n máa yí ẹ ní oṣù ò ní rí tiẹ̀ gbé ṣe àjẹ́ ò ní rí tiẹ̀ gbé ṣe bó bá ṣe ń lọ tó bá ṣe ń bọ̀ àwọn ogun ọ̀run á dúró tì ẹ́ ẹ̀mí mọ́ á mọdí yí ẹ ká báyìí ojú oṣù ò ní rí ẹ ojú àjẹ́ ò ní rí ẹ ẹlẹ́bọ lóògùn kan kò sẹ́ni burúkú kan tó máa rí títí ẹ gbé ṣe tó bá ti ń kà báyọ̀ ọkọ mi ó máa yí ẹ ní. Màámi ṣé pé ẹ̀rí owó yẹn gbà náà? Nígbà tí mo débẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé àwọn tó rajà ò sanwó kò sówó ńlẹ̀ ìṣòro igbá ìṣòro ló bẹ̀rẹ̀ sí ní ká oríṣiríṣi sílẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé wo nígbà tí mo gbọ́ tí òun náà ro ẹjọ́ ti tiẹ̀ kalẹ̀ ara mi tutù ni mi lè béèrè owó mọ́ àbí kí ni kí n ṣe. Báwo làwọn èèyàn ṣe máa ń hùwà báyìí? Èwo ni kéèyàn ṣiṣẹ́ fún kó tásìkò tó yẹ kán sanwó kán má sanwó ṣùgbọ́n ní ogún aláàrú òkè ń gbẹ nìkan tó sanwó ọ̀yẹ́ ẹ̀ fún ṣáwọn ẹni ilé ìrojú rere Ọlọ́run báyìí ṣá. ó má jẹ́ aṣépè fún yàn torí Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ burúkú kó tẹnu jáde ẹjọ́ o má sọ̀rọ̀ burúkú o. Màámi ẹ ti lójú àánú jù. Ṣé tí bàbá landlord bá wọn ṣe ṣé wọn máa ṣojú àánú fún wa bàbá yẹn máa bẹ̀rẹ̀ sí ní dẹ́nsá máa pariwo lé wa lórí á bẹ̀rẹ̀ sí ní embarrass wa gbogbo aráalé á tún mọ̀ pé àìtí ìsanwó afẹ́ máa bẹ̀bẹ̀. Ó jẹ́ fi bàbá landlord lẹ̀ kánúpó tí ń gbowó yẹn díẹ̀ díẹ̀ bá ṣe la fẹ́ máa san ṣáà tí ní san tán sìn á dé bàbá wa ń bì báyìí torí onígbèsè tí ò bá gbẹ̀mí ó fẹ́ gbẹ̀mí ni wọ́n fílẹ̀ pẹ̀lú. Ẹ káàsán fúnfún. Báyọ̀ ọkọ mi báwo ni pẹ̀lẹ́ a máa rí ẹ. Màámi torí owó skul mi ni mo ṣe wá àní tí n bá tètè sanwó skul yìí mi ò ní lè ṣe exam. Owó
kan wà nílẹ̀ tí àtòjọ tá a la fẹ́ lọ fi bẹ bàbá láńlọ́ọ̀dù bí a tẹ̀ ṣe gbà yẹn lọ́wọ́ wa nù ṣé àníkójú ká kó fẹ́ gbọ́n yín báyìí. ẹ wò ó jẹ́ kó máa kó lọ mo pé sùn wọn wá Mami, ṣé pé ẹ ti san owó bàbá láńlọ́ọ̀dù? Báwo lè ṣe ń ṣe bó yẹ kẹ́ ti san owó yẹn tó bá lé yín kúrò lé ńkọ́? Rárá o ọ̀rọ̀ skul ẹ̀ ṣe kókó o wò ìyẹn ló ṣe pàtàkì jù. Èmi sì lè lọ sí skul máa wá gbọ́n máa yẹn sanwó skul mi ẹ̀yẹn fi yẹn sanwó ilé ẹ mọ̀ pé kò ní dákọ́ lé yín kúrò nínú ilé ṣá. Àbí? Máa kó lọ fi sanwó skul owó skul ẹ̀ wá ìmpọ́tántì aláṣírí ààbò. Ṣé tó bá rálẹ̀ náà síta ṣé ìyẹn ló máa dá ni? Mara dúró dolúwa ọ̀rẹ́ mi ọ̀la gbà. Mara dúró dolúwa ọ̀rẹ́ mi. Pẹ̀lú gbogbo bó ṣe lọ ilé tó náà ó rí nǹkan kan mú bọ̀. Òun kúkú ń ṣẹjọ́ mi ilé tèmi náà lọ ìgbà tí mo débẹ̀ wàhálà tí mo bá ní ó ju pé owó skul tèmi náà fẹ́ lọ gbà lọ níṣẹ́ ni láńlọ́ọ̀dù wa ó bẹ̀rẹ̀ sí ní disturb mọ́ mi sí pé tàbá sanwó lé àwọn máa lé wa jáde bọ́ mọ́ mi sí try láti fún mi lówó ṣùgbọ́n èmi ni mo fẹ́ yọ wọn lẹ́nu because èlò náà lọ fẹ́ fún mi gan mo ṣe ní kó má worry. Can you imagine mọ̀ sí ẹ fún ẹ lówó ó wá kọ owó sílẹ̀ ó fọ́ nìgan jọ ṣó ti ná gbẹ́kẹ̀lé kan tó gbọ́kànlé pé owó yẹn ló fẹ́ lọ fi san owó school fees ní àbí báwo. Èlò lọ fẹ́ fún mi jíjù náà lọ fẹ́ fún mi ṣùgbọ́n èmi mọ̀ pé tí bá gbowó yẹn lọ́wọ́ wọn tí lánàá bá lé wọn kúrò nílé níbo la fẹ́ lọ wàhálà tí mo fẹ́ ṣe náà ni máa padà ṣe náà. Ẹ wo òótọ́ ló sọ ṣé bí tiẹ̀ ṣe dá ìwọ lẹ́ni tó lè lọ sáré bá irú èmi ìsìn tó jẹ́ pé ọ̀nà méjì ilẹ̀ Ìgbò lọ́hùn tí máa ní pé kí n lọ sí ìlú wa kí n lọ gba owó lọ́wọ́ àwọn ẹbí mi owó tí màá fi wọ mọ́tò dán gan ó ju owó skul tí mò ń wá lọ wọ́n ṣàánú wa lọ. Ẹ wò ẹ̀yin girls kí ni nǹkan tẹ́ fi òpá lè ṣe ń sìn nítorí pé àwa mẹ́rin ìgbà ṣe wà ń bí láti ìsanwó skul ṣé o máa dàkọ lé wa kó skul kí ni nǹkan tá lè ṣe yín náà ẹ̀rọ náà. Ẹ wò ẹ̀yin girls àbá kan ṣo tèmi lè mú wa ni pé gbogbo wa lákòókò máa láàánú wa àmọ́ gbogbo ẹjọ́ tá jókòó sí bíbá ìta ń ro yìí kó lè di owó fún wa o Jerry náà la máa lọ bá o. A máa try láìláì kò ní fún wa ẹ máa dúró owó tá à ń jẹ Jerry ní tá à ti san. Ẹ̀bùn ẹ má tiẹ̀ di ká lọ yẹ yàrá lọ́dẹ. Òun náà la ṣe máa lọ bá o because bínú ìgbà kan láṣọ ìjẹ́ ló tán lè kún náà ó ní source of living wọ́n jẹ́ àlọ́ bá o. Oúnjẹ mi ní 4,000 Tómi oúnjẹ mi ní 7,000 Tóníà they owe me o wẹ́là 5,000 Fọlákẹ́ 7,000 náà tábà wá ṣírò gbogbo ẹ̀ 23,000 naira nìyẹn. Jerry I'm a phone try fún wa gan in fact mo really appreciate gbogbo effort ẹ lórí wa gidi gan ni tí o bá ń ṣe tiẹ̀ ni Ọlọ́run ló mọ ibi sábà wà by now sórí gbogbo gbèsè tá a jẹ yẹn Ọlọ́run máa bá wa san a máa san. Say Tonia, God bless you. Tí o sọ wípé o mọ̀ wípé mò ń ràn yín lọ́wọ́ o dey appreciate ẹ Ọlọ́run àwọn máa ràn yín lọ́wọ́. Gbogbo wa náà la appreciate ẹ èmi náà appreciate ẹ. Alright, kò sọ̀nà nìkan ló sọ̀rọ̀. Okay, no problem. Jerry, actually ọ̀tọ̀ ni nǹkan tá tún bá wa ṣé mọ̀ pé bá ṣe wà yìí àti ìsanwó school and exam wa àti pẹ́ bẹ̀rẹ̀ tá a bá dẹ̀ sanwó exam yìí ìwọ náà ó mọ nǹkan tó mean. So in other words o fẹ́ yáwó. Yes. Impossible. Because owó tí mo ṣì yá yín tẹ́ ẹ̀ tí ì san nínú owó ọjà ọ̀gá mi ni 23,000 ẹ̀ tí ì sọ kí wọ́n yá mi lówó mi sí kò possible. Jerry ṣé mo pé tábà ti sanwó school yìí wọ́n máa lè wá kúrò lẹ́gzámù òní ìyẹn ò dé ní dáa at least ká tiẹ̀ parí iná tó bá ṣe tán àwọn àbàṣe máa gẹ́tọ̀ owó yẹn padà fún ẹ. Possible. Nígbà tẹ́ ń kúnlẹ̀ tẹ́ ń bẹ̀ mí sí ṣé àmọ́ pé tí wọ́n bá lẹ́yìn ní school ń sìn ẹ máa rí school mi wọ̀ easily ọ̀sán lé pẹ̀lú ìsanwó ni ẹ̀rí school mi wọ̀. Èmi tí ń bá sọ pé wọ́n bá gbọ́n mo kówó jẹ nílé iṣẹ́ ìbà
tí wọ́n bá lé mi mi lè iṣẹ́ mi wọ́n sọ pé o lè lọ lè. ẹ máa sọ ṣojúkọ. now èyí ò lè fẹ́ yá. 15,000 naira. Yeah, 15,000, just 15,000. 5,000. 15,000. 1, 2, 3, 4. 15,000 naira. 60,000 here. Now plus tilẹ̀ 23,000. Ojelu 83,000. 83,000. Jerry, gbogbo wa náà la mọ̀ pé àjẹ́ lówó and èmi tèmi mo expect owó kan ní month end and as soon as ma ti rí mo máa clear bill gbogbo wa. O máa san. A máa san. Òun ló sọ sí pé o máa san gbogbo ẹ̀. Ó máa clear. Ṣebí kò fún ni. Okay. All right. I'll take for your word. Mo láti ṣe àkáǹtì orí ìta palẹ́ ni sọ̀rọ̀ tó máa ṣẹlẹ̀ rí láàárọ̀ ọ̀la ẹ wá gbà. Thank you. God bless you. Jerry, ṣé ọmọ bàbá kò wá sílé mi àbí? Ẹ máa gbọ́rọ̀ ṣé èmi ni mo ní ìdòwò àbí ẹ̀yin lè ní ìdòwò. Ó má dá lóhùn a máa gbà fúnra wa. Bí táìmù wo ni ká wá? We are at 10 o'clock now. 10. You too much, Sonia. You too much. Flash me, No problem. No, say we do. No wahala. We do one hand like that, Flash me, No wahala. Sonia. You too much. God bless you as you come. You are breasted in Jesus' name. Jay, jọ̀wọ́ bá kìlọ̀ fún àbúrò rẹ̀. Mo ṣe irun fún ọ sọ fún mi pé kí n tún pòun ò láìkí irun tí mo ṣe fóun. Ẹ wò bọ́dá mi, ẹ má dá wọn lóhùn o. Mo ti sọ fún wọn tẹ́lẹ̀ pé kọ́jọ tó lọ kọ́ ṣe ohun tí mo fẹ́ fún mi. Ṣé dandan ni? Kò ṣẹ́jú ẹ̀, ìgbà tó yẹ pé wọ́n máa ní ká máa ṣe irun àwìn fún gbogbo wọn. A ṣe irun àwìn fẹ́lẹ̀ ó ní kí n tún eléyìí ò dá tó. Ẹ wò ẹ̀gbọ́n mi ẹ bá mi sọ fún wọn. Kọ́ ṣe èyí tí mo fẹ́ yẹn. Ìyẹn fine gan o, ó fine gan tẹ́yìn gan bá yẹ máa láìkẹ́ gan. Ìgbà tó kúkú sanwó, wọ́n máa kó wọn wá kí n máa ṣe irun ọ̀fẹ́ fún wọn. Màá máa ṣe fún wọn ní sanwó tí wọ́n máa kàn lé lọ. Gbogbo ṣe rí. What's that? Come. Màá lẹ̀ lóko. Ọmọ ọ̀sán. Jerry. Hello? Àwọn wavon tó wà ń bíbà yín kọ́. Àbójú ti ta àwọn láwùn. Yes. Yes. Ẹ ṣe rí madam, mo believe pé tá bá ṣe expect olówó àwọn èèyàn láti ta pé wọ́n jẹ wá lówó. Ó bẹ́tà ju ká kàn kó máa wavon yẹn sórí rack kó máa dẹ́tì mọ́ bẹ́ẹ̀ kí dust máa settle sí kò to me kò make sense mean ká ta láwọn èèyàn á dẹ̀ máa rí pé a máa gbówó wọn later. Ṣé kìí ṣe pé ìwọ ọmọkùnrin ti ya wèrè? No. Ṣé nǹkan mi wà ń bẹ ni? No. Mo ní kó má tajà mi láwìn mọ́. Ṣé wọ́n yọ èlé mi ni? No. O fẹ́ rán mi lọ sábúlé wa padà bí? No. Mo ní o má tajà mi láwìn, má tajà mi láwìn, gbogbo ìgbà ni mò ń sọ fún ẹ. Kí ló dé? Mo ti gbọ́, ẹ má bínú. Ẹ má bínú. Gbẹ́nu burúkú sọ̀ ń jàre. Ẹ má bínú. Òpònú àgbàyà láì ní róòrì. Ẹ má bínú. Ẹ̀yin ọ̀rẹ́ mi. What's up? Kí ló ṣẹlẹ̀? Gàrí lẹ̀ mú ni. Gàrí là mú. Mo ṣíbi kó wájú ẹ̀ wá. Kó mú ṣíbi kó jẹ kíni nínú kíni mélòó ni nǹkan tá à ń mú nǹkan tí ò tí ì tó wa wo kò jọ KJV kò jọ version. Ìwọ yìí máa làwọn ṣọwọ́ èèràn ju oúnjẹ ká ẹ lára. Anyway, ọ̀rọ̀ gàrí kọ́ mo bá síbí báyìí. Guess what? Ó ní àwọn ọ̀rẹ́ mi kan tó ṣẹ̀dé láti abroad. Àwọn big guys, happening guys. Wọ́n jẹ́ ní kí n invite àwọn ọ̀rẹ́ mi wá. Mo dẹ̀ fíìmù pé ẹ mọ̀ tí mo ní kí n invite yín kí lẹ fíìmù. Dúró. Ṣé tó mi nìkan ló ń invite àbí láti gbogbo?
gbogbo yín ni mo invite. Kájà àwọn big boy ni ẹ̀. Ojú ọṣẹ wo lábí wẹ̀ láàárọ̀ iná. Báwo la ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀? Gbogbo yín gbọ́dọ̀ múra dáadáa. Ẹ mọ̀ ẹ dì dáadáa ẹ mọ̀ rẹ̀. Yé gbẹgbẹ́ pákéjì iwájú àti lẹ́yìn. Wo ọ̀rẹ́ mi kí ló feel like sórí ìjọ pàtí yẹn báyìí a máa dì ní. A máa dì bàbá ní èdè sálẹ̀. A máa dì lọ feel like àwọn boys wọn á gbà. Yeah. Aha. Now, you girls, and look. Thank you. Cut your Jerry. Alright, so anyway, about dancing. Mama will pay a major land. Mama to you. What to be told? No. Most important. To judge you, Olowo tenje mi. They must suffer me lola pada. I beg of you. So pé bó wà láṣẹ wà láàrin ẹ̀mí àtọ̀gá mi mo jẹ́ kẹ́ máa gbọ́ mi fi parọ́ fún yín mi dẹ̀ fi bọ̀ fún yín sọ ẹjọ́ tó lọ́wọ́ ọ̀la san owó yẹn padà fún mi so màá lè fi lọ́dọ̀ ọ̀gá mi. Ṣorí Jerry má worry ṣorí pátí tá à ń lọ yìí àwọn bigger boys ló wà bẹ́ẹ̀ kí ni mo ti ń sọ àwọn biggest boys tó jẹ́ wípé dollars ló máa fi sanwó fún wa bọ́lá ti di àárọ̀ la dollars náà la máa fi sanwó fún ìwọ fi yẹn sílẹ̀ ṣorí tá bá máa dé báyìí èmi fúnra mi máa ti di tómi ṣókárì. Well, I wish you girls luck. Same time, ẹ má gbàgbé nǹkan tá a jọ sọ. Jerry. Fọkàn ẹ balẹ̀ kò sí wàhálà ṣorí láàárọ̀ la tí gbogbo bá ti sanwó tá a jẹ tán èmi personally mo ní special package kan. Ẹ wo ẹyin girls ẹ jẹ́ tètè máa lọ. That's why they tell you that. Guys, go. Hello. Hey guys, what's up? Àwọn ọ̀rẹ́ mi tí mo bá yín sọ yẹn rèé o. Àwọn babes. Ẹ wò wọ́n check them out. Àwọn chicks. Bimbe, I'm highly disappointed in you. Fuck off. Yes, ṣé gbogbo àwọn big girls tó lọ fún wa ní campus yẹn rè? Yes. You dey fuck up. Big time. You dey fuck up. Sorry, Tabati and so pé I need ladies. We are talking of ladies to tears. Ṣé ẹnu mi? Àwọn tó tears. Kò ń ṣàwọn olóòórùn tó kó wọn wọ̀nyí. Look. Ìyẹn tún gbé bá. Listen. Ó tún gbé ọ̀nù bá ṣe. Pọ́ọ̀pù burúkú ẹni sùúrù. Guys, kí ló ń ṣe real girls ni wọ́n náà lọ́dọ̀ àwọn ẹlẹ́rọ àwọn ọlọ́kadà. ẹ̀dọ́nà mọ́ mi bèrè kì ibo lẹ̀ ń gbé báàgì lọ. Ó fẹ́ jí kókì kó lọ dé. ọmọ kìíní kan sori ìwélé sori ọmọ kan nígbà tí mo wà ní ìlú wa a ní primary school kan wọ́n pè ní ẹlẹ́jà àtẹlẹ́jà ló wọ̀. Full uniform. Olúwẹ̀rí máa. Observation. Nígbà ayé century. 19th century. Ọlọ́run. Ẹgbọ̀rún. Mọ̀. She's thinking. Ó tún yà sọ. Kí ni gbogbo eléyìí náà? Why you embarrassing me? Mo like it. Ọmọ wa bí ọlọ́run máa ń gbọ́ ṣọ̀gbọ́n ẹgbẹ́ panel beat ọmọ ojú ẹ̀rẹ́ o ò ní rárá ọlọ́run tó bá rẹ̀ kó o ní òye pákéjì tẹ̀lé ọ̀pọ̀ mi kò sọ fẹ́ láti pákéjì kí ni ọ̀gbẹ́ni fún ẹjọ́ dẹrù ló wà sálẹ̀ fún àbọ̀dé. mo ní pé ká má wá sí ibà ẹ wo bó ṣe insult wa nínú ilé bí n pé dẹ̀ ló fà o I swear to God bí n pé ló fà. má sọ bẹ́ẹ̀ yẹn bí n pé náà lè máa wò wọ́n kọ́ máa bú wa náà kó ń ṣẹ́jú ẹ̀ náà at least
ẹ ó fẹ́ ẹ̀pù wa náà ni àbí kí ni rí. àmì ò rí inú rìn òṣì báyìí láyé mi tí mo tún lọ yá aṣọ ókè. ẹ̀ẹ́dẹ̀gbọ́n ṣé bẹ́ẹ̀ náà ni ìmúra náà wà dá sí ni ṣé máa múra tó ni. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ má bínú sí mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú. gbẹ́nu ẹ sàn jọ wo ò nọ́rọ̀ lẹ́nu ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ o kò mọ́mọ́ mú wa wá sí ibà kó wá insult wa lójú àwọn guys yẹn ni. kò jẹ́ ń ṣe bẹ́ẹ̀ o ẹ̀yin náà ṣàrí kán bú èmi náà nulẹ̀ ẹ má bínú. ẹ wo òòjọ́ torí Ọlọ́run ẹ wọ àárín ìdá tí gbọ́ gbogbo òṣì tó fẹ́ sọ wọn ẹ jẹ́ ká máa lọ sílé. ó lè tó yẹn náà òkè mò ń bọ̀ ẹ dúró ẹ jẹ́ báyìí wá 500 at least ẹ fi gbọ́kadà máa lọlé ṣé gbọ́ ẹ jọ̀ọ́ mò ń bọ̀. Hey, girls. Shall I what's up? Jerry Carol. Báwo ni Tonia? I trust. Ẹkùn. Kakaraka, they always dey kakaraka. I trust you. Don't be like them. Don't wound them. Abi? Tí máa sọ fún yín nìyẹn. Tẹ́ bá mutí, mọ́ máa mutí. Tẹ́ bá ti lè mutí jù báyìí, tó bá bá system ẹ̀ mu. Kò tó bá bá láyé báyìí, tó bá pàdé báyìí gbẹ́. O máa knock it down. You see your life. Ẹ farawé Tonia. Ọmọ Delta, etí omi fúnra rẹ̀. Ayé lò. Sáfà. Dọ́là mo wá gbà so màá lè offset bill ní shop. Àní owó dọ́là tí ẹlẹ́ máa fún mi tẹ́ bá ti dé lánàá sí ni so màá lè offset bill ní salon. Gbàgbé òṣìṣẹ́ ìwé wọlé ṣe ìwé ní tẹkọ̀mí yìí ẹ má gbéra fẹ́mi wá ẹ fún mi lóye rẹ àbí kí ló gbọ́ ọ́fíìsì sí náà kí ló gbọ́dọ̀ sí ẹ dá mi náà kí ló gbọ́dọ̀ sí kúkú àbí kí ló ń jẹ́ tí ẹ jẹ́rẹ́ ṣé wọ́n sọ pé o máa sanwó ó dẹ̀ wọ́n mi òrùndù sọ̀rọ̀ náà. Àwọn ẹgbẹ́ kẹfẹ́ ẹ má wà fún ìyá bí kò gbọ́dọ̀ sí àbí irú tẹkọ̀mí yìí ẹ. Our car all the way from salon coming to us, give money, you don't give me God the mood. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ mọ̀ nǹkan ẹ fún mi ní few weeks more. Màá make sure pé mo wá everybody kan mo gba gbówó ẹ̀ lọ́wọ́ mo kó wá fún yẹn jọ ẹ má lè mi báyìí jọ̀ọ́ nítorí Ọlọ́run jọ. Ó dà yín pé etí ẹ ti dì, o gbọ́ nǹkan tí mò ń sọ. Àníṣe ẹ ti tán nínú bíbá iṣẹ́. Mo ní kó wáṣẹ́ lọ síbòmí nǹkan míì wà ń bẹ̀ ni èyí tó dá mi ní gbèsè ti tó máa lọ mo kìlọ̀ fún ẹ títí o gbọ́ ó dẹ̀ ti jẹ́ tán nìyẹn wá iṣẹ́ lọ sí salon mi ibi báyìí nìkan lóró pé ṣẹ́ wà ní salon pọ̀ káàkiri nígboro tó tẹ̀ tó tóbi ju bíbá yìí lọ bá wọn wá fún ẹ níṣẹ́ tó máa ráyè láti jẹ wọn rùn ṣé o ti gbọ́ wá iṣẹ́ lọ jẹ́ kí wọ́n á sọ nǹkan kan fún ẹ wọn mo fún ẹ ní ọ̀sẹ̀ kan kó fi wá owó mi padà fún mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọ̀sẹ̀ kan kó fi wá owó mi fún mi má dẹ̀ lórí òpó o fẹ́ sá lọ síbi kankan kò síbi tó fẹ́ sá kó gbọ́nú wọlẹ̀ máa fi ẹ jáde lọ bèrè mi o lọ bèrè mi ìgboro wọ́n ṣàlàyé bí mo ṣe jẹ́ fún ẹ wọ ọ̀dẹ̀ rádaràda òpó ní. kò tún ẹ eléyìí àwa á ṣe irun ọ̀fẹ́ tọ̀wọ́n àwa á ṣe irun ọ̀fẹ́ òun ló ti yọ ẹlẹ́sẹ̀ sílẹ̀ yẹn eléyìí á kọ́ ẹ lọ́gbọ́n. ṣebí ojú lórójú ṣàánú tí ò bá ṣe ta ló wá fẹ́ ṣe wọ ni. àfipá tí mo fojú àánú yìí tó fi kó bára mi. bẹ́ẹ̀ ni àwa la kó bá Jerry. àánú Jerry ti ṣí mi báwo lọmọ ṣe fẹ́ máa maintain rẹ̀ níbo ló ti fẹ́ ro níbo ló ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ wo nǹkan tí èmi kàn lérò ni wípé ṣé kò dáa kí a dá owó tá a jẹ́ ká dá padà fún bí ó lè fi bẹ̀rẹ̀ 1 or 2 business. idea yìí ti work ìlú ni owó tàwa mẹ́rẹ̀ẹ̀rin ta jẹ Jerry tí Jerry fẹ́ fi bẹ̀rẹ̀ business
ṣé o mọ iye owó yẹn ní lónìí irú business wo ló fẹ́ fowó yẹn ṣe nígbà tí ò ní ta wóró bò láti ṣe bẹ̀rẹ̀ láti bí kan. ẹ̀yin girls ìgbà tó yẹ pé nísìn ọ̀rọ̀ Jerry nìkan lè ń consider consider àwa náà ṣé ẹ mọ̀ pé bá ṣe ń rò pé àwa la fi tiwa kó bá Jerry mọ̀ pàtí kó bára wa náà ṣá. àbí níbo la ti fẹ́ rẹ́ni tó máa máa ṣàánú wa báyìí ibo ọlọ́run arán aláàánú sí wa àṣàdẹ̀ lè sọ pé torí pé Jerry ò sí mọ́ sí ká lọ kó kó wa bí ká para wa. èèrà tó ń rìn káàkiri ńlẹ̀lẹ̀ kò lẹ́bí kò lára kò níbi tó ń sùn ọlọ́run dẹ̀ ń pèsè jíjẹ mímu fún un. máa ṣe tiwa náà. Mara dúró tolúwa ọ̀rẹ́ mi ọ̀la ga. Mara dúró tolúwa ọ̀rẹ́ mi ọ̀la ga. Àtìgbà tí mo ti mọ bàbá mi kí n dójú tì ní òkòkò. Show me baby. Ìgbà tí mo ti mọ bàbá mi kí n dójú tì ní. Òun lọ́lọ́kọ̀ tó gbé mi. Òun lọ́lọ́kọ̀ tó gbé mi. Chama wa mi lọ alátẹ Ibarapa òye rọra ọjà tí wọ́n máa ṣe tọ́jú jẹlẹ́dà rẹ lọ. kò dáa wí àgbègbè ibo ló lọ láti jọ ilé owó kan dá wá sí ẹnu kò dáa bẹ́ẹ̀ o. You know na Ade wella na Ade no wahala na wetin dey na. ọkọ̀ ọmọ kìíní ọmọ ó tún wá lọ jẹ́ white car very attractive. Jerry sọ́tòtọ́ fún wa ṣé mọ́tò ọ̀gá ẹ̀ nílé tó wá fi ṣàkọ fún wa níbà. gbàgbé òṣì níbo ti gbọ́ gbogbo slang tó ń lo ọ̀gá ẹ̀ wọ̀ níbo ti rọ́gà níbo ti rọ́gà pẹ̀lú mi sí ara àwọn machine tí mò ń lò rè mí mo ní. tèmi ṣì rò pé bí a kí alódánwò Jerry padà fún tèmi rò pé nǹkan tá a ṣe yìí kí ló lóun tẹ̀lé ṣe gan náà ní ju pàmpá lọ́kọ̀ yìí. fẹsẹ̀ náà fẹsẹ̀ relax ló ti yàpò gbogbo ọ̀rọ̀ owó yẹn gbàgbé ẹ̀ gbogbo ya ẹ̀jẹ̀ mi lówó kan àbí wọ́n sáàkì mi èmi ìrántí gbogbo yẹn mọ̀ tó bá ń gbọ́ àfìsẹ́ǹdẹ́gùn fi ṣọ ìyẹn ti di kí ni ó ti dàfìsẹ́yìn dá nǹkan tí mo wá rẹ̀yìn girls fún mi tó yẹ ń sìn ọ̀la mo fẹ́ mú yín lọ síbì kan dóò ibẹ̀ lè yà ẹ́ lẹ́nu tẹ́ bá débẹ̀ ọ̀bọ̀ ẹ má kà náà ẹ má jí sòrò bó ṣe lọ bẹ́ẹ̀ kẹ́ ẹ máa mọ̀ ẹ́ tí yẹn ń sìn oyè bẹ́ẹ̀ but for now kí lẹ ti jẹ náà kí lẹ fẹ́ jẹ. Chinese. kí ló sọ kí ni wọ́n bẹ́ẹ̀ gbàgbé ẹ̀ ọmọ tó máa ṣẹlẹ̀ ìkànnì alọ sójà ń sìn àpá ńlá bòkòtò ṣáàkì abọ́jú pọ̀nmọ́. sójú ẹ̀ làwọn tó wọlé. owó ti ẹni àkókò mọ̀ bọ́jà ilé iṣẹ́ ara yín ẹnu ẹlẹ́wọ̀n ẹ̀ ṣáà ṣe kí aká lè jù wọlé. ìwà kọ̀ọ̀sà ẹ káàárọ̀. Jerry sọ fún mi ṣé lẹ́nu ìgbà wo síbà wo lè sáré mẹ́kẹ̀ báyìí sí the surprise. dúró Jerry ṣé láàrin 6 months tá a ríra òun ló ti sáré establish nǹkan tó tó yìí. báyìí ń sọ̀rọ̀ báyìí ṣé tó lọ́wọ́ máa ṣe fẹ́ dà láyé yìí pápápá ni láàrin kàdíjú kàlà ọlọ́run ṣòro ọwọ́ ẹ̀tọ́. Jerry wo tó bá jẹ́ business kan ló ń ṣe sọ tó fún wa já wa sí i àwọn náà fẹ́ ṣe irú business tó ń ṣe yìí wo bá ṣe wà a ṣe ń pa bó ṣe fi wá sílẹ̀ náà la ṣiṣẹ́ wà á jọ. Jerry ṣó mọ̀ pé onídàáká fi tiwa yẹ lára
ó ṣe ohun àwọn náà bó dẹ̀ ṣe ń wò wá yìí kò ní ìdáká máa rìn lọ títí káwọn èèyàn máa náwó sí wa pé àwọn girls olóòórùn yìí ní Jerry ń bá rìn ó dẹ̀ jọ jẹ́ káwa náà mọ̀ pé má jẹ́ ká fi tiwa yí ẹ lára. ìwọ náà wọ̀ sí ṣé ó dábàá ṣe ń wà àkísà kiri àkísà tó mọ̀ wá mọ́nà òun náà la ṣe ń wọ̀ já wa sí i. ẹ wo Jerry ó ṣàmọ̀ pé gbogbo àbàṣe wa àti wà pọ̀ tipẹ́tipẹ́ ìdóhùn tí o adé ti di nǹkan kan náà já wa sí jẹ́ ká mọ bó ṣe ń lọ a kì í ṣọmọdé náà àwọn Yorùbá dẹ̀ sọ wọ́n ní pé bí ọ̀rọ̀ bá yí àgbẹ̀ ó di dandan kó yí omi inú ẹ̀ ó dẹ̀ já wa sí jẹ́ ká mọ bó ṣe ń lọ. For me 1 minute. Oh yeah. Hey. Huh? Okay. Ṣé ẹ serious ló pé ẹ fẹ́ mọ̀ bí mo ṣe lù tó dẹ̀ dùn? I'm very sure. All right. Bó àkọ́kọ́ náà fẹ́ kó yé yín pé àkùkọ tó bá máa kọ lágbà àṣà ò ní gbé lóru. Ẹ tó bá wà pẹ̀lú náà gbà tí mo máa ń jìyà tolúwẹ̀ ẹ̀rùn pa tó bá dẹ́wọ́ onítọ̀hún ó yẹ káwọn tó sọ̀rọ̀ àwọn ẹ̀ngbà ẹ̀ káwọn náà jẹ́ mẹ́. Ó kẹ́ mọ́ máa ṣẹlẹ̀ ẹ fọkànbalẹ̀ máa wọ̀nyí. But ó sọ nǹkan tó sọ yìí kọ́ là ń sọ já wá sí. Mo dẹ̀ ń sọ́ọ́sì pé kẹ́ fọkànbalẹ̀ síyàn òye tó ní ẹ fọkànbalẹ̀ má wọrí ara yẹ fọkànbalẹ̀. No problem. Mara dúró dolúwa ọ̀rẹ́ mi ọ̀la dá. Mara dúró dolúwa ọ̀rẹ́ mi ọ̀la dá. Àtìgbà tí mo ti mọ bàbá mi kí n dójú tì ní òkòkò yé. Ìgbà tí mo ti. Ṣé rí àwọn ẹni tí mo dárúkọ wọ́n ti kúrò ní àbúrò kàkì pàdé ara wa ní orí títì. Mo ti mú wọn bí ọmọ ìyá ọmọ bàbá. Wọ́n á fẹ́ kí àwọn náà máa gbádùn bí mi náà ṣe ń gbádùn ẹ̀ bó ṣe ń dùn tó ń dán yìí kò máa rí bẹ́ẹ̀ fáwọn náà. Gbogbo ìṣẹ́ òṣè àríjẹ àrímọ́ àìnú àìlò kán kú òun bẹ́ẹ̀ kán bọ́ sínú ìgbádùn mo ṣe fẹ́ fáwọn náà nìyẹn. Àmọ́ kankan tó wà ń bẹ̀rẹ̀ tó ṣe pàtàkì tẹ́ máa ṣe fẹ́ mi. Gbogbo ọ̀rọ̀ tẹ́ bá gbà tẹ́ bá fi ń bá wọn sọ̀rọ̀ mi ìfẹ́ kẹ́ jẹ́ kó mọ̀ wípé irú nǹkan bá lè mìíràn ṣe. Ó nídìí ẹ mọ̀ Yorùbá ní inú ò ṣe é ṣí bí igbá àbá máa rí kan tó ń ṣe ni. Ṣọ̀rọ̀ mi yìí sísọ mi ò tiẹ̀ fẹ́ kí wọ́n tiẹ̀ ní òye bó tí wọn kò mọ̀. Ṣọ̀rọ̀ mi yìí sìn now gbogbo bó bá ṣe máa rí bó bá ṣe máa jẹ́ ẹjọ́ bá mi ṣe bẹ́ẹ̀ fún wọn. Ṣé ọ̀ṣáájú bẹ́ẹ̀ náà lọ? Kò jù bẹ́ẹ̀. Ń bọ́ ọmọ pé irú aṣọ ní ń bẹ lára alágẹmọ àtọjú àti múná ò tẹ́sí gbé sáré tó sì mẹ́ńtó ní yóò tù yọ́ bà fáwọn náà ó sì gbúrò gbọ́. Ẹ wá mọ nǹkan tó máa tún ṣẹlẹ̀ sá òun ni wípé gbogbo nǹkan tó máa ná wọn ẹ dáadáa mi ẹ má bí wọn ní kankan rárá. Kò sí wàhálà kò sí wàhálà o ṣe mo dúpẹ́ o yóò yẹ ọ bá mi kílé o ọ ṣeun yóò ju ọ ṣe o. Ó dún yúnmúyúnmú ó kùn yúnmúyúnmú lórí àpáta àgbàlá sára Ifá ní kí ló dún yúnmúyúnmú kí ló kùn yúnmúyúnmú. Ẹ máa bọ́ báyìí ẹ máa bọ́ sí yìí ẹ máa bọ́ sí yìí ọ̀wọ̀ wọ́lọ́ méjì orin ẹ máa bọ́ sí yìí ọ̀dà bẹ́ẹ̀ ẹ ṣeun. Ó dún yúnmúyúnmú ó kùn yúnmúyúnmú lórí àpáta àgbàlá sára Ifá ní kí ló ké yúnmúyúnmú kí ló kùn yúnmúyúnmú lórí àpáta àgbàlá sára. Wọ́n ní ikú ló ké yúnmúyúnmú ikú ló kùn yúnmúyúnmú lórí àpáta àgbàlá sára Ifá ní kí oníkèrè ó tì kéré ikú ọ̀gbọ́dọ̀ wọlé tó bá wọ ẹ bá ṣàṣà. Wọ́n ló ké yúnmúyúnmú ó kùn yúnmúyúnmú lórí àpáta àgbàlá sára. Wọ́n ní kí ló ké yúnmúyúnmú kí ló kùn yúnmúyúnmú lórí àpáta àgbàlá sára Ifá ní owó ọlá ọmọ àìkú baálé ọ̀rọ̀ ló ké yúnmúyúnmú ló kùn yúnmúyúnmú lórí àpáta àgbàlá sára Ifá ní kò ní kéré ayọ̀ kéré
kọ́lá ọlà owó ọmọ àìkú bá dọ̀rọ̀ kó wọlé tọba owó. àṣẹ. ẹ̀yin ọmọdé wọ̀nyí owó ti dé o. àṣẹ. ọlá ti dé o. àṣẹ. àìkú tí ṣe bá lè ọ̀rọ̀ gbogbo wọn pátá ni wọ́n ti wọlé wá báyìí. àṣẹ. ẹ wò ó ẹ máa gbóyún sí yìí ní kọ̀ọ̀kan. ẹ gbóyún sí yìí ní kọ̀ọ̀kan. ẹ wò mí ojúkòrò kì í pojúkòrò ó jẹ. ohun tí mo tọ́ sí yín lórí yìí òun ní bẹ níwájú orí èmi yìí náà ìyún díbà fún pé àtẹ̀mí àtẹ̀yìn àtijọ́ ṣèmùlẹ̀ papọ̀. ẹ má wò ó ẹ ò gbọ́dọ̀ dálẹ̀ o àtijọ́ wà ní májìyàn ńlá fàwọ́dá ẹ ò gbọ́dọ̀ dálẹ̀ ara wa mọ́ nítorí pé ọjọ́ tí egungun bá dálẹ̀ aṣọ kàkó lórí egungun lọ́jọ́ tí èkó ló bá dálẹ̀ yóò sùn sókè èèpẹ̀. a gbọ́dọ̀ dálẹ̀ o ó ti di ohun tí ọdún bá dé tí ọ̀tún gbọ́dọ̀ lóde ọ̀run mọ́. àtẹ̀mí àtẹ̀yìn àgbogbo wọn lájùmọ̀jọ lówó lọ́lá táàjọ láìkú tí ṣe bá lè rọ̀. àṣẹ. ẹ wá gbọ́ ó wá ní ohun pàtàkì tó jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ tá a máa fún òrìṣà ológbògiri àmọ́ gbẹ́tì rẹ̀ sí. ẹ̀yin girls ọ̀rọ̀ ni bàbá sọ yẹn kí la fẹ́ ṣe. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wọ́n sọ pé a gbọ́dọ̀ wọnú omi tán ká tó máa wá kígbe òtútù o ìyẹn já sí pé tá a bá ti wọ̀ báyìí a lè jáde mọ́ nítorí ẹ jẹ́ ká ro dáadáa o. ẹwẹ́wẹ́wẹ́ gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn dùn ẹ̀wọ̀n tèmi èmi ò bá yín ṣe gbogbo rọ́bìṣì yẹn tẹ̀yin bá fẹ́ ṣe ẹ lè lọ ṣe o èmi ń tèmi mi ò lè sáré kẹ̀kẹ́ kí n lọ kọlu mọ́tò ṣe ti gbọ́. kò fò ó ṣe kéwì ṣé irú ẹ̀ ló yẹ kó máa sọ̀rọ̀ ni. àsìkò ọlọ́run bá lè máa dúró de ṣe ti gbọ́. tí èdè náà àsìkò ọlọ́run wo gan ló ń dóde ìgbà wo ló mọ̀ tí àsìkò ọlọ́run máa dé àsìkò ọlọ́run tí gbogbo wa ti ń dóde látijọ́ ìtókọ̀ tí ó wà tó bá lọ jẹ́ in 20 years time ni àsìkò ọlọ́run máa dé ńkọ́ ṣé ìgbà yẹn náà ló máa dóde. àwọn máa dúró àsìkò tèmi kò ní kọjá nǹkan tí mo mọ̀ ọ́ òun làkà yes èyí yìí ni mo ṣe confirm pé o ò ní ọpọlọ rárá àti rárá láti ìjọ ìtẹ́mi àti ẹ ti jọ ń gbé mi ò mọ̀ pé ò ní làkàyè rárá àti rárá ṣé irú ẹ̀ ló yẹ kó máa sọ níwọ̀n tó jẹ́ pé ìwọ ló tálákà jù láàrin gbogbo àtàwà bí yes ìwọ ló ṣì bá múlẹ̀ ju ìwọ yìí náà ló máa lọ sílé yín tó máa kọjọ ọmọ sí àti pọ̀ sí ẹ wá ẹ̀bọ́n ṣe rówó tọ́ yín bí ìyá ẹ̀ ṣe jìyà lórí ẹ̀ bí láńlọ́ọ̀dù ṣe fẹ́ lé yín dànù bí gbà wo ṣe kíkí kan wọ́n wá sọ fún yín pé kó wá ṣe nǹkan tó máa fi ṣoríire tó máa fi kó oríire lọ bá ìjẹ́ ẹ̀ tó máa fi lówó tó máa fi dọlọ́rọ̀ ìwọ wá sọ pé ẹ káàtì ẹ àti ìwọ ń dòdà àsìkò ọlọ́run ìwọ yìí ń dòdà àsìkò ọlọ́run àánú ẹ̀ ò ṣe mí tí èdè náà jẹ́ kí n bí ẹ́ bó ṣe wà ìyẹ́ ò tí bẹ̀rẹ̀ sí máa jẹun ẹ̀ ọjọ́ wo gan bó ṣe dàgbà tó ìtìyẹ́ ò tí máa jẹun ìgbà wo gan ló fẹ́ kí mo sí ẹ̀ tó máa jẹun ọmọ sọ fún mi ìgbà wo ló fẹ́ kọ́ jẹun ọmọ kí ló fún ẹ láṣọránsì pé ìyẹ́ ẹ̀gan tiẹ̀ ìyẹ́ ẹ̀bọn ò tí ní kú kó tó di pé àsìkò ọlọ́run máa dé yes débi pé wọ́n máa jẹun ẹ̀ àbí kí ló fún ọgọ́ láṣọránsì pé ìwọ fún ẹ bó tiẹ̀ tí ní ṣọ́kú dànù kásìkò ọlọ́run tó dé. ó jẹ́ èrò dáadáa ó jẹ́ èrò dáadáa àǹfààní ṣì wà fún ẹ láti ìwò jinlẹ̀ dáadáa ro nǹkan tó máa rò ó yé ṣòṣì mọ́ àsìkò ọlọ́run máa fi. ọ̀rẹ́ mi dúró dolúwa o torí tá o bá mọ́ gbà lò a máa tẹ̀lé ọ̀hán yé ara dúró dolúwa ọ̀rẹ́ mi. kí wá ìwọ wá ní gbogbo ilé tó wá dára lẹ́jọ́ wọ̀rọ̀ yẹn sí òde kórajọ díẹ̀ máa rọ́jú má dẹ́rù bà mí. Mami, ẹ ní sùúrù fún kò lè wo òun náà kó máa ṣe bó ṣe ń ṣe. bó ṣe ń ṣe yìí ni wọ́wọ́ bó ṣe ń ṣojú ọmọ yìí ń dẹ́rù bà mí. ṣé kò ṣe pé gbogbo máa ṣe ọmọ ìgbà. Ọlọ́run ò ní jẹ́ malaria lásán ló ní
ó dẹ̀ ti ń get better now. ẹ fọkàn balẹ̀. Okay. ẹ fún mi. báwo ni ọkọ mi ẹ̀kọ́. ẹ wò kí ló ṣe bí pé. ó ní malaria ni. malaria láti gbà wò. àárọ̀ àná ni olótùtù mú orí ń fọ́hùn ó tán àwọn dẹ̀ ti wá nǹkan lò àfi ìgbà tó dẹ̀ tó di gbogbo bó ṣe tó wá dára lẹ́rìí eléyìí tó ń ṣe yóò yé mi mi mú tó ń ṣàbúrò ẹ̀. ẹ bá dẹ̀ ti gbé lọ sí hospital máa mi. hospital kẹ̀ ṣé a máa lọ sí hospital ń sin ìyẹn ò tún ní la tó owó lọ ni owó la máa ná lọ hospital mo ṣe ní pé bí ká wá nǹkan lò fún nínú ilé. èmi sì ní owó kan lọ́wọ́ bí a kí wo lọ ra paracetamol wà fún kó yẹn. wo kọ mi ọmọ bẹ́ẹ̀ ló kù wá. Fọlákẹ́ àwọn báàgì yẹn ń kọ́. gbogbo ẹ̀ tí wàá ń ta ó ti rẹ́dì. ó yá ẹ jà lọ. ẹ wẹ wa ni ẹ dúró náà ẹ wo ṣé kinní yìí ò ní lẹ́yìn ṣé kò ní lẹ́yìn. kò fò ó jẹ́ máa lọ mọ́fò ó lẹ́yìn tì ẹ wo ẹjẹ́ àlọ́jọ. ẹ wo kí ni tá fẹ́ lọ ṣe yìí ó wà rísíkì gan o. ọmọ gbàgbé òṣìdàrẹ kí ló ń jẹ́ wà rísíkì èdè lúbọ nìyẹn jóná ẹjọ́ tó yọ lọ ṣé ayé tá a wà igan kò wà rísíkì ni ṣé wọn mọ̀gbà tó fẹ́ kú ni odò ẹ̀ ń sọ pé ó wà rísíkì ó wà rísíkì wo bàbá ti fi wá lọ́kàn balẹ̀ wọ́n ní kò séwu lóko àfi gìrì àparò. ẹ wo ẹja lọ tí ò bá lọ jàre. Mr. Soundtrack kò yé wọ owó. wọ́n ní ọ̀rọ̀ tí owó bá ṣe tì ilẹ̀ ló máa gbé ṣẹ́rẹ́ tí ò bá ti ní owó láyé ó ní tọ̀hún rọra lọ kú tí ò bá wá rí nǹkan tó máa pa òun tó bá ti rí olówó tó rọra ń drive mọ́tò ẹ̀ báyìí kó rọra sùn sílẹ̀ lẹ pé ẹjọ́ ẹ pa mí o torí ẹni tí ò bá lówó òkú ni abẹ́gì. ṣé ẹ̀yin ìgbọ́ tó máa ń sọ pé òògùn ni kẹ̀kẹ́ yìí ni ṣẹ́rẹ́ tó bá ní mọ̀ ni kó di owó òun gan lọ́lọ́run máa ń bless jù. wo ọ̀rẹ́ ó tọ́ lù sọ ṣé òun mọ̀ pé tí ọba ní owó tán ni ó máa rántí ọlọ́run ni ó gbá yíngò ni ó máa lọ ṣe nǹkan sí ọlọ́run bí ká dá ìdá mẹ́wàá wọ́n ní nǹkan church kó jẹ́ pé ìwọ gangan ló jáde tó volunteer pé èmi ni màá ṣe lé gbá yíngò ló lóun máa wà ní sáìdì èèyàn náà àbí kílẹ̀ rò pé muslim. ṣé tiẹ̀ rí ọlọ́run tá à ń sìn láyé ìsìn ọlọ́run tí ò fòṣe ọlọ́run tí ò gbàgbẹ̀rẹ̀ ni ọlọ́run ò fẹ́ kó lòṣì kan wá sí òun àtẹ̀bádé church wọn ò ní bá yín sọ wípé ẹjọ́ afẹ́kẹ́ dá 5 naira afẹ́kẹ́ dá 10 naira wọ́n máa bẹ̀rẹ̀ lórí 10,000 20,000 50,000 bó ṣe ń ṣe nìyẹn so ọlọ́run tá à ń sìn sìn ọlọ́run tó wé kí bàjẹ́ ni. ọlọ́run tó já sí ẹ̀wọ̀n ṣe gbàdé wáyé àti débẹ̀ tí wọ́n bá ń wá wọn big girls as in biggest girls tí wọ́n bá rí àwa yìí ní kọ́ pè síta. àwọn àjàyè kù ní. àwọn náà pèsè èèyàn níyàwó náà. máwọn èmi náà ràn ṣàánú fún mi o jẹ́ kí èmi náà rọ́kọ̀ tó máa ṣàánú èmi náà báyìí tó máa tọ́jú mi. ọ̀rẹ́ gbàgbé yẹn fi sítórì sílẹ̀ ó lọ́kọ ò lọ́kọ ṣó ò ṣayé ẹ̀ ni ṣé o máa ṣayé ẹ̀ ni ṣé yà ń jẹ́ ni. ẹ̀yin tẹ̀lé o ẹ jẹ́ ká catch ball. Yomi jọba ń bẹ mọ́ mi bí ó lẹ́ṣẹ̀ kan tí mo ṣe wọn tí wọ́n fẹ́ dáríjì mi torí pé the last time tí mo wá síbí báyìí mo kó nǹkan wá mo kó provision wá tipátipá ni mọ́ mi jẹ́ kí mi lu oúnjẹ kó ẹrù yẹn wọlé bá mi bẹ̀ wọ́n bóyá ó lẹ́ṣẹ̀ kan tí mo ṣe wọn kọ́ dáríjì mi náà ẹ mọ́ mi. ẹ̀gbọ́n màmí ṣé lóòótọ́ ni wípé àǹtí mi ń kó nǹkan fún yẹ̀fẹ́ gbà. kó dẹ̀ máa wo o èmi ò tiẹ̀ mọ̀ mo rò bí àwọn ò fẹ́ kàǹtí mi stress ara wọn gbẹ́rù yẹn wọlé ni màámi ṣọ́ṣẹ́yìn ni. kò fòrọ̀lá ó ṣe mí o bẹ́ẹ̀ ni mi ìdẹ̀bínú sí ẹ èmi
bínú sí ọmọ tèmi Ọlọ́run ẹlẹ́dàá mi ò ní jẹ́ wo ẹ tẹ́tí ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún yín ṣebí iléèwé ló ń lọ ó ti ń ṣiṣẹ́ lọ́hùn ni wọn ṣáà sanwó oṣù fún yín níléèwé Yorùbá lọ́mọ ẹni ò gbàgbà fọ̀ òun káṣọ wálé ẹ rójú ò lè ń lẹ̀ ẹ̀ mu níbo ló ti rówó tó ń fún mi èmi ò lè jẹ́ nǹkan tó máa yọ mí lẹ́sẹ̀ sílẹ̀ mi fẹ́ wàhálà. mọ́mì èmi náà ti ń wá bí mo ṣe máa sọ̀rọ̀ yìí fún yín ti pẹ́ ṣùgbọ́n ẹ̀rù ló ń bà mí torí pé mi mọ̀ bẹ́ẹ̀ ṣe máa gbà ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé ọmọ àmbásẹ́dọ̀ ìlú àì tó wà ní Ghana òun ló kọ ẹnu òfin sí mi mo dẹ̀ ṣe sọ fún wípé ká máa wò bọ̀ òun ló fún mi gbogbo nǹkan tí mò ń kó wálé àtowó tí mi ò ná kàn ṣe pé mò ń ṣe ní tẹ̀wọ́n mi. ọmọ àmbásẹ́dọ̀ ṣé ní ẹnu wọn bá fẹ́ mi mo máa fẹ́ ẹ ní tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ yìí ló ti ń sáré kó oríṣiríṣi gbogbo nǹkan tó ń kó fún ẹ tó ń kó gbogbo ẹ fún ẹ yìí èèwọ̀ torí Ọlọ́run jọ̀rọ̀ ra ṣe o kí ọ̀rọ̀ yìí kó má dàbí ẹran tá a fẹ́ pa bí Bọ́lá àbọ̀ wo tó bá ti mọ̀ pé ò ní fẹ́ má bàa dàdéhùn má dẹ̀ gba nǹkan kan lọ́wọ́ ẹ̀ mọ́ jọ torí Ọlọ́run sórí bá a ṣe wà yìí tá a wà lálàáfíà ẹ jẹ́ kára máa tì í lọ báyìí tó bá pẹ́ tó bá yá a máa yí i dá torí Ọlọ́run. mo ti gbọ́ mọ́ mi kò ní sí nǹkan kan ṣe ti gbọ́ ṣẹlẹ̀ gbọ́ owó tó wà lọ́wọ́ mi báyìí sí. nígbà tẹ̀lé tí mo bí tó ti wà. oúnjẹ ọmọ ni kò ní kòrò lẹ́nu mi ajáde ẹgbà ń sìn àbí. Ya má bínú ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀run ni. wọ́n ló mú wàhálà tó kó rẹ̀ sí látàárọ̀ tá a ti ń dúró díẹ̀ náà ó ṣáà ṣiṣẹ́ gbogbo nǹkan ló fẹ́ mójútó ni. jẹ́ mójútó tó bá fi àwọn kìíní ilẹ̀ pẹ̀lú gbogbo àwọn tó ń wọ́ tó ń jáde á palẹ̀ mọ́ owó ẹ̀ kọ́bọ̀ ò ní rí wọn kò máa fọ́ sítórì ni o. ṣé ẹ gbàgbé party mo invite yín sí. oh that reminds me a ti gbàgbé o Ọlọ́run ló ní kó máa rán wa létí ń sìn. ẹ gbàgbé kẹ. àti ẹ discuss ẹ rárá. dá padà má gbé wa fún mi ẹ gbàgbé kí ni má jẹ́ n bá ìjà ọ ṣe má gbàgbé. má wọ ìjẹrì èèyàn wa náà ni ẹ a máa wá ṣe ti gbọ́. no get sórí ó important kí wá sí party yẹn gan mi ṣeré ó ní reason reason ni pé sórí ó láwọn guys kan ló èmi ti assistant guys náà mo ti pé kò sí ọ̀kan fún wọn kàn lẹ́nu bẹ̀rẹ̀ so fẹ́ kẹ́ wá sí party yẹn kẹ́kọ̀ọ́ dáàzó wọn kẹ́kọ́ wọn lóyìí kọ́ wọn bó ṣe ń lọ gangan ó tán nǹkan tí mo fẹ́ nìyẹn. ó yé wa nǹkan tó fẹ́ wá ń patí yẹn fún ni pé o fẹ́ fi wá pọ́ àbí o ti rá àwọn ọmọ tó fine àwọn ọmọ tó kárí o fẹ́ fi wá gba star kò sí wà lọ́mọ wa náà ni àwa la train ẹ yìí. ìbọn ló máa bá ẹ fún nǹkan tó sàn èmi ọmọ ṣé ẹ ń gbọ́ ẹ̀rí wa máa fi kọ́ ọmọ alẹ́ kiri ṣá. ìtàkùn tó so láì fi kùkù tẹ́ bora ìfàjẹ́ ló jẹ́ òwe ìjì afẹ́fẹ́ láàyè lè gbé ìtàkùn tó so sẹ́ o láì fi kùkù tẹ́ bora ìjì afẹ́fẹ́ lásán lè gbèrú wọn òye ẹni tó ń gba yéyeye o tí ó mọ lọ́rùn tó bá ń wó ohun ayé yìí o ohun ayé kẹ̀ a máa balẹ̀ dànù. ẹ jẹ́ má bínú wọn ṣe ìkọ́ lọ́wọ́ nílé o ọmọ tó wà àtẹ̀ǹtì. okay thank you. ṣọtí sáàbù yín. take care. ẹ kú ìjọba ẹ káàbọ̀ ẹ ṣe ìgbọ̀nyẹ inú mi dùn pé mo pè yín èdè jẹ́mi thank you so very much. mo ti gbúròó yín gan nígboro wọn lọmọ ṣiṣẹ́ nìyí wọn ní kò síṣẹ́ tí ẹ lè ṣe ẹ̀dẹ̀múṣẹ́ yín lókùnkúndùn inú mi dùn láti mí ti yín àmọ́ nǹkan tí mo fẹ́ béèrè ni pé ẹ jọ will my secret be my secret. ṣe rí ọ̀rọ̀ wa dàbí ohun tí odó bá ti dé tí ò tún rí ta mọ́. ok inú mi ti dùn bẹ́ẹ̀ yẹn ọkàn mi dẹ̀ ti balẹ̀ bóyá mo lè máa bọ́rọ̀ mi lọ́ngbà yẹn mo ṣẹ̀ṣẹ̀ join society club kan ni tó jẹ́ pé àwọn tó máa ń wà ń bẹ̀ àwọn tó jẹ́ pé kò sílẹ̀kùn bí tí wọ́n bá kàn tí wọn kì í ṣe fún wọn àwọn tó wà níbi gíga
àwa máa ń ṣe nǹkan kan ní gbogbo oṣooṣù, I mean every end of the month, tó jẹ́ pé àwọn nǹkan tẹ́ máa ń bá wọn wá yẹn ni mo máa need, tó yẹ pé dé láti máa fún mi ní kinní torí tí ẹ bá fún mi ó lè bà nǹkan jẹ́. Nǹkan tí ẹ fẹ́ ká ṣe ó kéré nínú àwọn iṣẹ́ tá ti ṣe sẹ́yìn. Yes. Kò ń ṣèní la ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí àti bá àwọn tó jẹ́ wípé wọ́n wà ní ibi gíga, I mean àwọn tó jẹ́ pé ẹ̀yin gan ẹ lè ever envisage pé bóyá àti bá dùn mi ò kóyan yín kéré o, ẹ̀yin náà èèyàn pàtàkì ni, but ẹ má fojú pé bẹ̀ ṣe rí wa ẹ̀wọ̀ wa a ní disappointing. Ṣé ti ẹ rí àǹtí? Ṣé rí nígbà tẹ́ ti sọ pé owó ti wà involved? Àwa tẹ́ ń wo yìí. Àwọn ọmọ kì í gbọ́ owó ká tún disappoint. Ẹ gbàgbé ẹ má wọ̀rọ̀ ẹ wà rest assured pé iṣẹ́ yín ti di ṣíṣe. Inú mi dùn fún nǹkan tẹ̀sán yẹn, ṣẹ́rí tó owó kékeré nìyẹn. Ẹ wo bí ilé ìṣe tóbi tó yìí, anytime ẹ lè wọ bí báyìí ẹ lè jáde, kò sí nǹkan tẹ́ náwó sí báyìí tí ò ní jẹ́ sí tiyín, fẹ́ kẹ́ gbà bẹ́ẹ̀, kẹ́ tó lọ máa múnú yín dùn. Feel free. Okay, thank you, ma. Torí àwọn ìfẹ́. Kí ni? Mo ti miss pa. Ẹ wá o, ṣe bí o ṣe bá wá sí ilé. Yes. Kò sí bẹ́ẹ̀ ni. Tó bá fọ owó nìyẹn ọmọ gbàgbé yẹn. Ẹ jọ̀ọ́ madam, ẹ má bínú padà yín dúró. Ṣé mọ̀ pé a kò lè pagìrì ṣe anything, à ń láti jẹ́ kojú pé. Ẹ ṣe èmi náà mọ̀ bí protocol ẹ̀ ń follow ń bí báyìí. Ń bolẹ̀ ti wá mà àti pé kí lẹ fẹ́ rà. Ọ̀dọ̀ bàbá Wóṣìkà ni mo ti wá. Wọ́n ní tí bá ti dé bí pé gbogbo ohun tí mo fẹ́ ni máa get ń bí báyìí. Mọ́mì, ṣẹ̀rí gbogbo nǹkan tẹ́ ń sọ láti nǹkan. I understand yín, but kí ni nǹkan tí ẹ fẹ́ pàtó gangan ní kẹ́ sọ fún wa? Ẹ ṣe. Àwọn tútù ni mo fẹ́ rà. Owó ìwòrò ní ibi ayé lọ lékì alátẹ Ìbàràpá. Ohun máa rí máa ta, ohun máa rí máa ta, owó ṣàtìyọ. Ìgbé owó ìwòrò, ìgbé ayé lọ lékì alátẹ Ìbàràpá. Ohun máa rí máa ta, ohun máa rí máa ta, owó ṣàtìyọ. Jẹ́gbẹ́gbẹ́gbẹ́ orí. Bàbá mú láwùjọ kúkú ṣì owó máa mi lápò mi. Jẹ́ mbẹ́gbẹ́gbẹ́ orí mi, jẹ́ báwọn lò gbà bó ti tọ́ òkú kúkú ṣì owó máa mi lápò mi máa mi. Ìgbé owó máa mi lápò mi. Ìgbé ayé lọ lékì alátẹ Ìbàràpá. Ohun máa rí máa ta, ohun máa rí máa ta, owó ṣàtìyọ. Ìgbé owó ìwòrò, ìgbé ayé lọ lékì alátẹ Ìbàràpá. Ohun máa rí máa ta, ohun máa rí máa ta, owó ṣàtìyọ. Ìgbé owó ìwòrò, ìgbé ayé lọ lékì alátẹ Ìbàràpá. Ohun máa rí máa ta, ohun máa rí máa ta, owó ṣàtìyọ.